Africa Content TV. Nígbà tí mo di ìmáàmù l'Ogbomosho, òde àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ outside Ogbomosho Offa ni. Ọ̀dọ̀ bàbá wa imamoffa náà mo sì wá. Ewé láwà ní November 19, 2021. Nígbà tó di November 21, 2021 níjọ́ Sunday ni mo wá sọ́dọ̀ bàbá wa ìmáàmù ní Offa. Mo wá dọ́dọ̀ wọn jọ náà. Wọ́n wá fi ìtàn tó ní agbára balẹ̀. Ìtàn yẹn náà ni ò lè tán mọ́ láíláí tá a fi gbọ́dọ̀ máa dúpẹ́ fún wọn ní gbogbo ìgbà. Kí ni ìtàn náà ìjọ náà? Ìjọ náà èmi ò wé láwà ní ọ̀dọ̀ wọn. Mo kàn dé fìlà mo dé mo sì jókòó. Wọ́n wá ní ṣé Imam Ogbomosho kọ́ yìí ni? Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ẹ ti di ìmáàmù nínú tẹ́ máa gbé káàkiri bẹ́ẹ̀ máa ẹrù láwà nínú ibi ìtì àìná. Hayyakumullah. Níjọ́ náà bàbá Imam Offa wá mú láwà ní wọ́n wú ilé mi lórí fúnra ara wọn. Hayyakumullah. Níjọ́ náà mo ti gbà pé kò sẹ́ni tó lè túmọ̀ láyé. Alhamdulillah. Torí pé ńgbà mo wé tán l'Ogbomosho tọ́lọ̀ ń fàṣẹ sí. Bàbá wa ìmáàmù àgbà lọ́fà tí gbogbo ayé wá dámà ní màámù ìlú. Tí màámù ìlú kan gbọ́dọ̀ sọ pé òun gbajúmọ̀ tó wọn débi tí a sọ pé òun gbajúmọ̀ jù wọn lọ. Hayyakumullah. Ìmáàmù ìlú tó sọ pé Ọlọ́run dáhùn lọ́lá bíi ti Imam Offa ní sì yọ ọmọ àwọn rẹ̀. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Bàbá Imam Offa tún wá wé láwà ní fún mi pé Imam Ogbomosho bó ti máa wé ni. Gbogbo ibi tó bá wá ń lọ máa wé lọ. Má máa lọ òde láì wé láwà ní mọ́. Wọ́n wá sọ́njọ́ náà bí ẹ ń fúnni mọ̀ràn. Wọ́n sọ́njọ́ náà bí ẹ ń bá ni wí. Gẹ́gẹ́ bí bàbá sí ọmọ. Torí pé wọ́n wà ń pò kan ṣe bẹ́ẹ̀. Wọ́n wà láàyè kan ṣe bẹ́ẹ̀. Wọ́n sì wé fún mi. Style tí wọ́n wé ńjọ́ náà mò ń wé dòní. Bí wọ́n ti wé ńjọ́ náà bí wọ́n ti wé fún mi ńjọ́ náà mo wé. Wọ́n wé wọn sanwó ẹlẹ́. Nígbà wọ́n wé tán wọ́n de gbogbo ẹ̀ mọ́lẹ̀ ní tó dúró pánpánpán. Fọ́tò rẹ̀ ń bẹ, fídíò rẹ̀ náà sì wà. Bẹ́ẹ̀ni bàbá. Style tí wọ́n wé fún mi ńjọ́ náà ni mò ń wé dòní. Ṣé ẹ mọ̀ bá ẹni tó sọ pé òun ó tù ó mọ́ra? Bẹ́ẹ̀ni bàbá. Ẹ ò ní kálukú fi ń tú ni wọn ò fi rí tú. Wọn ò sì ní rí tú láíláí. Àmín. Ẹ o torí ẹ̀ gbogbo wa tó ń wò pé wọ́n ó tún jọ́ kan má tura rẹ̀ ta o. O ti jẹ́ nu. Bàbá Imam Offa mo wá fi dúró mi dúpẹ́ lọ́dọ̀ yín ni. Alhamdulillah. Ẹ̀yin náà máa pèsè bẹ́ẹ̀ máa rán mi pọ̀ gan-an káàkiri. Gbogbo àwọn ibi tí wọ́n ti máa ń pè yín o. Ẹ mọ̀ pé jọ́tẹ̀ bá ti ráàyè èmi ni wọ́n máa ń pè. Imam Offa ráàyè o ẹni kọ́ máa rẹ̀ wá aṣojú rẹ̀ mo sì máa lọ. Ẹ mọ̀ báyìí ìwọ̀n ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n báyìí ṣe há tóun bí n bá wá bíi lónìí bí ìgbà téèyàn jọ òun ni. Torí bẹ́ẹ̀ mo mọ rírì àdúrótì yìí. Wọ́n sì mọ bí wọ́n ṣe máa gbà yẹn mọ̀ràn pẹ̀lú àpọ́nlé. Níjọ́ tó bá fẹ́ gbà mí mọ̀ràn ẹ̀wọ̀n ọmọ wò bí ìgbà tó ṣe pé mo tóbi jù báyìí lọ ni. Pẹ̀lú àpọ́nlé pẹ̀lú dáadáa. Ìjọ́ míì tí wọ́n bá rí nǹkan míì tí ó tẹ́ wọn lọ́rùn bàbá Imam Offa pè mí lórí fóònù. Imam Ogbomosho ní akọ́rọ́kọ́kùn ọ̀la. Báyìí ni. Àwọn èéṣe ìmáàmù tí a pọ̀ síta gbagba tí wọ́n máa lálé èèyàn. Ẹ̀rùmí ọ̀pọ̀ sọ ẹnìbẹ́ni tí wọ́n máa lálé tó mi ò sí. Kò sí sẹ́nìkan tó lálé mi láyé tí ó kàbùkù. Èyí tí ò tí kàbùkù tí ẹ ń bọ̀. Ìmọ̀ àbáwá Imam Offa wọn ò ṣe bẹ́ẹ̀ rí. Wọ́n yà pè mí lábẹ́nú ni Imam Ogbomosho báyìí ni. Bá a ti ṣe ni. Ọlọ́run tó wọlé abẹ́ ìwájú ọlọ́run bá Imam Offa. Ọlọ́run ní jẹ́ mú àpadà sí ibú. Àmín. Ọlá tọ́lọ̀ ń dá yóò tí ì tó nǹkan. Ọba àlejò ọlọ́jì ọ̀pọ̀ jù báyìí lọ. Àmín. Náà Àlàájì kan wáyà mo kí yín bọ̀ ọlọ́pàá ṣàbá dúró tì í. Àmín. Lẹ́yìn tí mo dúpẹ́ lọ́dọ̀ bàbá Imam Offa tán ìjòkólẹ̀ ta torí ẹ̀ jòkó ọmọ àlùbáríkà tọ́nà fún bàbá wa Imam Offa tó ní kí dáadáa rẹ̀ máa ṣojú wọn Ọlọ́run jẹ́ kí ìyàwó náà ní àlùbáríkà. Àmín. Ẹ rere bẹ́ẹ̀. Àmín. Lójú ẹ̀mí yín wọ́n ṣoríire. Àmín. Wala la ilaha illallah. Àmín. Wala la hawla wala quwwata Illa billahi aliyyil azim. La hawla wala quwwata Illa billahi aliyyil azim. A fi ìjókòó yìí a fi lé Ọlọ́run lọ́wọ́ bá a ti bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìlá. Ọlọ́run jẹ́ á rí ká parí ẹ̀ pẹ̀lú alhamdulillah. Àmín. Gbogbo àwọn tí wọ́n ti dé
gbogbo àwa tá a ti dé Ọlọ́run kó dúró tì wá kó sọ wá padà sí ìletò wa gbogbo àwọn tí wọ́n ń bọ̀ lọ́nà Ọlọ́run kó má ṣe ṣọ́ wọn débi pẹ̀lú dáadáa alibarika la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. al-fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله. ẹjọ́ bá ń gbọ́ lọ́wọ́ bá tóbi fún bàbá wa mùsùlùmí òdodo tó bá wà bí ẹ bá ń gbọ́ lọ́wọ́ bá tóbi fún wọn. Àtẹ̀gbé ẹja yòǹbó ànábì ẹjọ́ àwa tí a wà lójú ọ̀nà tí ọkọ àtìyàwó máa gbà wọlé ẹjọ́ wọ́n ní kí n sọ fún wa wípé ká fi ojú ọ̀nà sílẹ̀. Please, those of us on the walkway have been directed to appeal to us to go and sit down. ẹjọ́ a fi orúkọ Ọlọ́run ọba a fi bẹ̀ gbogbo wa tí a wà ní ojú ọ̀nà. Ladies and gentlemen, a fẹ́ fi àsìkò yìí kí olórí ti Olúbàdàn ti ìlú Ìbàdàn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe kábíyèsí fún wọn.